Olódùmarè ọba ọ̀run bàrẹ̀, ọba lánàá, ọba lénìí, ọba títí ayé àìnípẹ̀kun. Mo ń kí wa pé a kú àbọ̀ sínú ọdún tuntun, èyí tí gbogbo apáta tá wà nínú pọ̀pọ̀ ṣinṣin rẹ̀ yìí. Mo ṣe níwúre pé alágbẹ̀dẹ tọrọ tọdún ní yóò tún rọ tẹ̀mí fún wa. Ó tó ọjọ́ méjì mẹ́ta tí irúnmọlẹ̀ tó bá ti gbéṣẹ́ léèyàn lọ́wọ́, tó bá ṣe fún èèyàn nírọ̀rùn láti máa ríṣẹ́ náà jẹ́ ọpẹ́ ìrìn àjò èèyàn lọ́ba. Lákọ̀ọ́kọ́ a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ wa pátápátá kárí orígun mẹ́rẹ̀ẹ̀rin òde ìsàlàyé, torí pé tí ó bá sí tomi ewé ìgbẹ́ ò lè yọ, bí ó bá sí tàbàtà odò ò ní sàn, bí ó bá sí ti wọléwọ̀de ẹnìkan ò lè fojú kan ọba. Torí pé èyí tẹ́ ń ṣe ní òjè kó sú wa, èyí tẹ́ ń ṣe ó ní òjè ká kárí ọkàn, eléyìí tẹ́ ń ṣe ló ṣe jẹ́ pé a tún wò pé ohun tá à ń ṣe yìí ó dàbí ẹni pé ń táyé nífẹ̀ẹ́ sí ni, ẹ jẹ́ ká máa tó tẹ̀síwájú lórí ẹ̀. Torí pé tá a bá ṣe, tẹ́ ẹ bá ṣèṣe ẹni tí ò gbọ́, ó máa discourage èèyàn. Gbogbo ìlàkọjá tèmi tiẹ̀ ní 2024 ní agbára lọ́wọ́ Olódùmarè ìyẹn ti lọ nìyẹn. Nígbà tá a ti wá bọ́ sí 2025 báyìí, lágbára lọ́wọ́ Olódùmarè, bó tilẹ̀ ká máa la ìrìn àjò náà kọjá tó, a ò ní ṣubú, a ò ní ṣubú ara, a ò ní ṣubú ẹ̀mí. Ìrìn àjò wa a ò ní bá dé kòríta pé kò yé wa mọ́. Ọdún 2025 àkókò ọdún ti tó dènù. Bí ọdún ṣe wá ń dé yìí, ní agbára lọ́wọ́ Olódùmarè, a ò ní sọdún ìbànújẹ́ o. Ọ̀rúnmìlà ní mo sípá mo yan gèdè, adífá fún Ọ̀rúnmìlà òpìtàn lọ́jọ́ tí wọ́n ní bàbá òní lè gbẹ̀rù rẹ̀ dórí, Ifá nírọ́ ni wọ́n ń pa, ó lékè ni wọ́n ń ṣe. Ọ̀rúnmìlà ní mo sípá mo yan gèdè, èmi ò gbẹ̀rù tèmi dórí. Àti wá àtèmi àtẹnì kọ̀ọ̀kan gbogbo apáta, a ó gbẹ̀rù wa, a ó gbé dórí ní agbára lọ́wọ́ Olódùmarè. Mo ń fèyí kí wa kú ọdún ni bá a ṣe wá ń sọdún, pàápàá jùlọ tá a ti bọ́ sínú ọdún 2025 yìí. Má dá nǹkan jẹ, má dá nǹkan jẹ. Ọmọ èyí tó ṣe fún yàn tọ́lọ́run fi gbàbọ̀ rẹ̀, ọmọ eléyìí tó ṣe fún yàn tí wọn náà fi rà àánú gbà. Kódà ọmọ èyí tó ń ṣe lóore tó fi jẹ́ pé ńláṣírí tiẹ̀ náà fi tú. Má dá jẹ. Ẹni tó bá ní kápá láti ṣoore fún, má kárí ọkàn, má jẹ́ kó sọ. Tó bá ní kó owó táwọn tèèyàn pẹ̀lú bí wọ́n ti ń ṣe o, àfi sùúrù o, ṣùgbọ́n wọn náà mọ bó ti ṣe, nítorí pé pòpòrò kò fẹ́ ọkà bàbà dénú, kò fẹ́ dénú. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kò fẹ́ kí wọ́n gangan tó ń fún wọn, wọn ò fẹ́ kí wọ́n náà jẹ́nu àwòtán ganan. Ìṣẹ̀dá rẹ̀ òun ló ṣe ọbẹ̀, ó wùrà wọ̀ kó ṣe bí òṣùpá. Ọlọ́run ọba ń ló dirí ẹwà fákùkọ tó ní kó máa kọ kálẹ̀ ayé kiri. Bí ènìyàn bá ń sọdún, ọdún bẹ ni kò sọdún ni, ohun tágbára rẹ̀ bá ká fún àwọn ènìyàn. Ṣe bí ara ẹ̀kọ́ táwọn Ọ̀rúnmọlẹ̀ ti ẹ̀kọ́ authority fá jẹ́ pé wa ni pé bá a bá pẹran ó ní ká má da ẹran jẹ. Kí ló fìdí ẹ̀ múlẹ̀ pé bá a bá pẹran pé ká máa pín ẹran fáyé? Kí ló fìdí ẹ̀ múlẹ̀ pé ìmọ̀ pín ẹran fún àwọn ènìyàn olóore nínú? A lè mọ aráwọ̀ ẹ̀sìn míì náà kán mọ̀ ṣe o, káwọn sọ ohun tó bí ẹjẹ́ sáré mo jáde fún àwa náà fa. Bá a bá pẹran ìntẹ̀yìn fi dẹ́ran jẹ, tí wọ́n sọ pé ọyẹ ẹran yìí ẹgbẹ́ ní kéékèèké, ẹ wá lọ rè pé àwọn ẹlòmíràn sọ pé sàárà ni, ìtọrẹ àánú ni, gbogbo orúkọ tó bá wulẹ̀ ká pè é. Ṣùgbọ́n tá à ń jẹ́ pé wa ni pé nínú ìṣẹ̀ṣe Ifá fìdí ẹ̀ múlẹ̀ pé ká lọ rèé ṣe. Ọ̀nà bó tààrà ní fáná àgbà kó tó máa jẹ́bẹ̀ẹ́ bí pòǹpólà abèsódìwìn ni. Àdífá fún Ọ̀rúnmìlà òpìtàn, bàbá ń sáwó lọ sí apá òkun tó ń sáwó lọ sí ìlà méjì ìtọ́sà. Nínú ọdún ní ìsìn bá ti bọ́ sínú ọdún yìí, ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò ní tèmi tiẹ̀ láti máa díyẹnu pé báyìí làwa náà sì fẹ́ rìn. Ọ̀sẹ̀ ìdìgbà téèyàn bá tó gbéra òkun, téèyàn bá tó gbéra òòṣà nìyẹn tó sọ pé èèyàn rìnrìn àjò. Nínú ọdún yìí ní ìsìn àti tó bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn, àkàsọ̀ kìnìlá tó wà nù ẹ̀yìn. Ọ̀rúnmìlà wa lọ sápá kún lọ sílà méjì tọ̀sà, wọ́n ní kẹba bó léwúrẹ́, wọ́n ní kó fi ṣètùtù. Ọ̀rúnmìlà lóhun ó ṣe, ṣùgbọ́n nítorí àwọn circumstance, èèbó ti á jẹ́ kí lọ́kàn mi pẹ̀lú òyìnbó, èmi tí ń gbọ́ Spanish tí mo wá tún fún òyìnbó pera mi. Ọ̀rúnmìlà pẹ̀lú gbogbo iṣẹ́ tó kún baba lọ́wọ́ bàbá òwú ẹbọ yìí, bàbá wa gbọ́nà rìn àjò lọ. Ó ti wò pé olókun ni ọlọ́ṣà ní gbogbo pátá, kò sẹ́ni tí ọmọ òun ọ wá débẹ̀. Ẹnìkan kò rí náà rí Ọ̀rúnmìlà o. Ǹjẹ́ ọmọ pé bọ́dún yìí ti wà, bọ́ọ̀ bá gbìyànjú sínú àjò ayé rẹ̀, gbogbo àwọn tí wọ́n já láàánú rẹ̀ bọ́ọ̀ bá ń kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn báyìí, wọ́n kàn máa sọ pé ìyà ò jí ọ ni, kódà àwọn ànírí ọ gẹ́gẹ́ bí ẹni tó yẹ kí wọ́n ṣàánú. Ọ̀rúnmìlà délé olókun kò dùn fún, ó délé ọlọ́ṣà ìrìn àjò rẹ̀ ò nítumọ̀, bàbá wa ń padà bọ̀ wálé. Ìwà ń bọ̀ ọwọ́ àwò pé wọ́n mọ̀ ní kó wọ́n ṣètùtù kan kó tó di pé wọ́n lọ, ìjẹ́ gbogbo jẹ́ ní kí wọ́n ló ṣe ní ọdún ìṣe ìwọ náà ti ṣe.
ìwọ gbìyànjú láti ṣe nítorí pé bó tilẹ̀ kọ́ ọmọ ta lájú ọ̀sán èmi tí nítòótọ́ Ọ̀rúnmìlà bá sì mú ewúrẹ́ yìí ọba sì pa ó fi bọ òkè ìpọ̀rí ẹ̀ a lè máa tún ráwọn tí wọ́n mọ̀ sọ pé ó sáwó Ọ̀rúnmìlà bọ òkè ìpọ̀rí ẹ̀ ìwọ náà lókè ìpọ̀rí rẹ lọ rí bu ẹlẹ́dàá rẹ̀ nígbà tí bàbá bọ́ ó wá mú itan ẹran kan ó fi ránṣẹ́ sí Ọ̀ọ̀ni àlàkà ìṣúrú Ọ̀ọ̀ni àlàkà ìṣúrú wá mú ẹgbẹ̀wá owó ọ̀kẹ́ ó fi ránṣẹ́ sí Ọ̀rúnmìlà padà ká gbóúnjẹ fún ni ká wá dàdá padà pé lágbájá ogbóúnjẹ wá gbowó ọdún arábi títí ń bẹ̀rẹ̀ nìyẹn o ìran tìṣẹ̀ṣe ní mọ́ ṣe ó lè mọ́ sí nínú ìran míì ṣé bí ngbà tẹ kéré ọ̀pọ̀lọpọ̀ abẹ́rẹ́ wá sọ ó yá gbóúnjẹ lọ lé lágbájá ìmọ̀ wu ọmọdé gan kó gbóúnjẹ lọ sọ́dọ̀ torí pọ́ mọ̀ pé yọ wọ́n sì mọ̀ pé wọ́n sì fóun ní nǹkan arábìnrin nínú irúnmọlẹ̀ nígbà tí Ọ̀rúnmìlà tó fi ránṣẹ́ sọ́ni Ọ̀ọ̀ni àlàkà ìṣúrú ó fowó ó fi ránṣẹ́ sí padà ọwọ́ á tún mú tẹ́lẹ̀ kejì ó fi ránṣẹ́ sí Ọ̀rúntọ́ náà wá tún mú ọ̀kẹ́ owó 10 ó fi ránṣẹ́ sí ọwọ́ á mú apá ẹran kìíní ó fi ránṣẹ́ sí Ejio náà mú ọ̀kẹ́ owó 10 ó fi ránṣẹ́ sí padà ìrosùn ẹlẹ́ni ni mo ti ń bá wa sọ̀rọ̀ ó mú apá ẹlẹ́ẹ̀kejì tí í ṣe ìkẹrin ó fi ránṣẹ́ sí Ìlọ́ràn Àlọ́ràn náà wá mú ọ̀kẹ́ 10 owó ó fi ránṣẹ́ sí padà nígbà tí bàbá ó sì owó ìpórí pé owó ìgán ti jówó tó fi rẹran lọ ó ti tún sẹ́kù fóun torí pé ọwọ́ tọ́ ni máa ń mú ọwọ́ tọ̀ wá àwọn tí ń náwó eré sí ni wọ́n ń dàdà padà tiẹ̀ náà fún un ìgbà míì ń bẹ ẹni tí wọ́n náwó eré sí ó lè mọ́ ní àdápadà tí ó fọ físíkù pé lágbájá ìwọ náà gbà padà ṣùgbọ́n ẹlẹ́dàá rẹ̀ ti súre bàbá wa mú ẹran yòókù ìkejì ẹran ó gé kéékèèké ó fún ọmọ kékeré àtàgbàlagbà afẹ́jẹ́ gbogbo wọn jẹ́ àwọn náà fún Ọ̀rúnmìlà lóhun ọdún padà nígbà tí Ọ̀rúnmìlà tó náwó nǹkan ọdún sí wọn àwọn náà náwó ọdún sí Ọ̀rúnmìlà náà padà Ọ̀rúnmìlà báwo pé àṣì ara ènìyàn lórí wà mọ̀ jẹ́ kó yọ pé ọdún 2025 mọ̀ wo táwọn ènìyàn ṣe sí ọ̀fẹ́ ètò òṣèré kọjá ara ènìyàn ìlórí wà ìsọmọdé ni ara ènìyàn ìlórí wà ìṣàgbàlagbà ni ara ènìyàn ìlórí wà ìyàtọ̀ tí kan bẹ́ẹ̀ nínú pé kéèyàn dáfá ni pé ìgbà míì ń bẹ tó jẹ́ pé ènìyàn tó fẹ́ ṣe lóore ìfọwọ́ aṣọ irúfẹ́ èèyàn pé nǹkan báyìí àwọn báyìí ni kó lọ sóore fún tó bá jọ máa arọ wọ́n sọ pé arọ ní kó lọ rí bá tó bá jọ máa abuké wọ́n ní kó wá lọ tó bá jọ máa àfin ni wọ́n ní kó lọ rí wá nǹkan kó ṣe lọ́rẹ fún tó bá jọ mọ́ ìbejì wọ́n ní ìbejì ló lè mú ọrẹ tiẹ̀ gbà lọ́dún ni o tó bá jọ mọ́ ẹni dúdú tó bá jọ mọ́ ba tó bá jọ mọ́ ìjòyè kódà tó bá jọ mọ́ òkú ọ̀run wọ́n á tó ẹ sọ́nà lórí ẹ̀ á tù á bà fún tèmi ti àti gbogbo ojú tí ń wò wá nílé pé àkú ọdún àsìkò ìyèdún orúkọ mi ò yí padà Evangelist Adéifá ìwà lẹ̀sìn á tù á bà fẹ́nìkọ̀ọ̀kan wa ire o.